ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ abọ́lẹ̀ fún ọ̀nẹ́dẹ́ pé tó sílẹ̀ pé wa a máa bí ẹ̀ fún ẹ̀wọ̀ ẹni ló jáde tó tún tó ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ta ni gbogbo ẹ̀lẹ́ máa náfààní láti gbọ́ lórí ìkànnì tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ ìtẹ̀dá àpọ̀mọ́ kọ́ni ẹ bá subscribe like comment ẹ share ẹ lè máa jẹ́ wá fàní kọ́ńtẹ́ǹtì ní ìgbà púpọ̀ lórí ìkànnì tó bá fi tẹ́lẹ̀ máa fi ṣùgbọ́n ìmọ̀ àti ẹgẹ́ mi sọ pé fídíò wọn alẹ́ tàwa pé fún yín àti evidence ta kó wá ẹ wò ó láì fọ̀pá pọ̀lọpọ̀lọ pé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ wò ó. mo béèrè ni kí lẹ rò pé tí pásítọ̀ bá bá yín sùn kí ni nǹkan tẹ́ máa ń rò pé wọ́n lè transfer sáyé yín. When you like lawyer, you call yourself a lawyer. It's very unfortunate. What kind of lawyer are you? You are not a good GP. Working in your call, would you you have my number. Don't send a lawyer just send a see or your sub number. Because since you have my number, the little will pay me. Go hear my side of story before you conclude it and just send me a threatening letter. Okay, let's see how it goes. Later, you have to okay. Since the maybe later, family was also here. Family cannot go see. I cannot drag my family and our family into this because they did what they're supposed to do. To my family, all on the bathroom, I will very do more. But go back. Oh no. Later, what pay? But I shall also pay. Or to do back to tẹ orí mi bá fún wàá tó dẹ́yìn lẹ́yìn family. Wọ́n dẹ̀ sọ fún mi pé bàbá ìfowó lè tẹ́lẹ̀ ẹ̀ bá fún gbàgbé ẹ̀ because I love my wife. I really love my wife. Everybody knows. You can do anything with me, but you don't tell with my wife. So what you want to do? But when love you, marry. Mo fi ṣe gbogbo ṣe ẹ ìyẹn náà sọ pé èmi rí òjì sí bàtà àjàfẹ́ èmi lórí Facebook èmi ṣe in this case o òun kó jáde again ló fi kó jáde again second time. Ìbílẹ̀ yìí ọwọ́. So bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìsìn being the second anniversary of the second wedding to the same man ẹ̀jọ̀ sípò wọ́n ti kúrò. Ó ti kó jáde. I think last Saturday of February or so. This year. Ṣùgbọ́n ilé ẹ̀jọ́ sọ ní pé àwọn pásítọ̀ mẹ́tẹ̀ẹ̀ta Kẹ́mi Òṣìdẹ́kọ̀ Ìbọ̀dé Aṣáfẹ́ àtàwọn àwọn bọ̀dé. Nǹkan tí wọ́n ṣe ní fámìlì mi tí wọ́n ṣe fún mi. A ṣẹlẹ̀ sí ọmọ wọn ní ìran kẹrin. Àṣẹ ìdùnnú. Ó jọ́ tó mo tún sílẹ̀ ní pàtàkì ńlá ẹni ọ̀rọ̀ yẹn wá sí ìṣẹ̀. So, that's the story. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé. And I want to say this for the man tí wọ́n gbé lọ sí ní ìmúrúkọ wọn bọ̀ mo ṣàwọn wọn jẹ́ David tó gbé lọ sí tó wà ní Trinity lórí Adéọ̀nà sìn ní Ọlọ́run á dúró ti máa yẹn. Àmín. Ọlọ́run jẹ́ kí máa yẹn ṣiṣẹ́ á dẹ̀ make yẹn lò because kò fi bákẹ́bọ̀ kan rárá. Ṣé ọlọ́pàá ni máa yẹn? òun lórí place Tamila Wobodi. Okay. Yeah. Ó sọ̀rọ̀ tán ó sọ ìgbẹ́ kẹ́lẹ́ ó ní last week pé mọ́mì yẹn ìyàwó títí ẹ̀ pé wọ́n létí wá láti ibi iṣẹ́ wọ́n létí dé òun ní débi pa òun jẹ̀dí bí òun nígbà tó wọlé wọ́n á fọwọ́ pa wọn lórí wọ́n á sọ pé ìbọn fẹ́rẹ̀ kí ló mí wọ́n á pè àdáyàdì ẹ̀ ti bínú pé àwọn ní board meeting bó ìgbà gbóhùn sọ fún òun ó lẹ́yìn tó kàn léjì lọ́bi iṣẹ́ nìyẹn òkè ṣe pé ó lọ church lọ lókè church kan ó ní ẹ̀yàn máa ní jẹun. Ó dẹ̀ ti dúró lórí pé ó ti ní dọ́lọ́dì àìpọ́tẹ́ ráìtì mú ó ti dúró lórí pé
ó gbà tí bá dé Nàìjíríà you go to get me arrested okay let's see. Ó ga ọ́. Pastor Bode Ajisafe, Redeemed Christian Church of Daddy Gio. Mo mọ̀ pé ẹ̀yin aláṣẹ Redeem mọ̀ gbọ́ níbi tẹ́ bá wà. Gbogbo ẹ̀yin tẹ́ nífọ̀n lẹ́ẹ̀kanná tẹ́ lórúkọ ní Redeem. Ǹjẹ́ bójú ṣe ríre yìí tá a fi ń jobi lọ́jà ẹ̀dẹ̀. A mọ̀ gbà káwọn èèyàn wọlé kan contribute. Ṣé ẹ wà lórí Facebook àbí TikTok? Orí ẹ jẹ́ kí n lọ sí. Tí wọ́n bá ti láwọn ìbéèrè kọ̀ọ̀kan màá máa jù sí yín, màá pè yín wọlé padà. Ẹ ṣé. Ẹni ìjà òde bá ló ń pèrè ẹ̀ lọ́kùnrin, ó ní ọ̀rọ̀ body of Christ ń sìn. I know we still have millions of people who have been victimized by one pastor or the other, by one alpha or the other, or by the traditionalist. Torí lórí péèjì wa àfa orí apá kan ká dábì kan sí ọmọ ọ̀lẹ nìkan dẹ̀ la yóò gba ibi gbogbo ló gba lágbára. Àwọn òdẹ̀ tún wá lágbára bí ó ṣe pé Elédùmarè ta fi ṣe alátìlẹ́yìn. Tí n bá ń bú ramúramù tí mò ń sọ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ, ọ̀pọ̀ nù yẹn mọ̀ pé ọ̀hún kí ló dé. Ọ̀rọ̀ kan lẹ tún ti gbọ́ lé ní Redeemed Christian Church Organization. Ṣé n tí wọ́n ń kọ́ ẹ̀yin pásítọ̀ tí wọ́n ń graduate rí lójoojúmọ́ pé kẹ́ mọ̀ da léwu, kẹ́ mọ̀ da ọ̀nà rú, tó bá jẹ́ pé báyìí ni gbogbo ọ̀rọ̀ yẹn ṣe rí. Number 2, gbogbo wọn tó ń gbọ́ wa lẹ́nìí yálà nílé tàbí lẹ́yìn odi, ẹ gbọ́ òótọ́, there is the truth that we must tell one another today. Each time we listen to this kind of stories and ara wa ń bù máa sọ pé kí ló dé? Kí ló dé? But you still take your money to say you are doing it unto God, that you are not doing unto man. Tó bá wù wọ́n kan fi ṣe. You will be part of those who are ruining marriages. You are part of the people tó ń gbé àwọn people ìléyìn tí wọ́n dẹ̀ fi ń gé wa jẹ. You are part of the people that are actually selling the future of our children. Owó ọ̀fẹ́ ni, so wọ́n gbọ́dọ̀ ṣe fàlàfòlò. Unfortunately, ẹ̀yin obìnrin tẹ́ ẹ pọ̀ jù lẹ́yìn wọn ni mo sọ fún yín, ẹ̀yin obìnrin tẹ́ ẹ pọ̀ jù lẹ́yìn wọn, ẹ̀yin náà lẹ máa ń fọ́ victim jù. Ní tí ẹ mọ̀ bóyá lóòótọ́ ni generation wa yìí, àwọn obìnrin tó wà generation wa yìí náà fi wípé tí ẹni tán bá ti pè ní pastor tàbí ó pè rẹ̀ ní pastor tó bá ti bá yín sùn báyìí, kí lẹ máa ń rò pé wọ́n ń transfer fún yín? Àǹtí ẹ̀yin ẹ má korí wọlé, ẹ bá korí wọlé ń bá fún yín ní upper court. Tẹ́ bá fẹ́ tí pastor bá tẹ́ bá ń lé pastor kiri ọ, tẹ́ ń ṣe yànnàyànnà lẹ́yìn pastor. Meanwhile, mo ti béèrè question rí, tá bá dẹ̀ dọ́run tó bá jẹ́ lóòótọ́ lọ́run wà. Ó wà lára àwọn question tí mo ti kọ sílẹ̀ tí mo máa béèrè lọ́wọ́ bàbá God. Tí gbogbo ẹ̀yin tó ṣẹlẹ̀ sí tẹ́ bá ti lè dá mi lóhùn. Wípé lẹ́nìí ó dé church àtẹnu ọ̀nà, dádì o, kí ló dé tó bá ìwọ ọmọ ẹ̀? Dádì ẹ má bínú, traffic wà lọ́nà ni. In fact mi tiẹ̀ tí dáná fọ́kọ mi gan, tí mo kàn ṣáà ní pé kí n máa bọ̀ ní church, ẹ má bínú sà. Ó dẹ̀ dìde. The next minute, the same daddy láti ẹnu ọ̀nà tó ń kúnlẹ̀ fún wọn, the same daddy orí ìkúnlẹ̀ tó wá sí
the only thing tá a rí ni wípé kì í ṣe pọ́ǹkì dádì bíi tàná lẹ́ni orí ìkúnlẹ̀ tó wà dọ́gì ni dádì ń fún ẹ. kí ni mo pè é dọ́gì gidi. mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́ ẹ̀ bá dá mi lóhùn máa béèrè lọ́wọ́ Ọlọ́run tẹ́ ń polówó wípé tí dádì àtọmọ toró yẹ kí Jésù ti pa yín run kó ti bayé yín jẹ́ kó ti ṣe yín ṣìgbàṣìgbò bíi Sodom and Gomorrah kí ni ti di pillar of sugar nù yín tó ra nídìí sugar báyìí ju iyọ̀ lọ. báwo lẹ ṣe máa ń yàtá torí tó bá jẹ́ boyfriend girlfriend tó bá jẹ́ eré wọra gidi tẹ̀ẹ̀dẹ̀ free mọ́ra yín tí ṣe pẹ́ ń tijú ara yín ab miracle understand tí mò ń sọ wọ́n ti yé wọn dáadáa tẹ́ ẹ máa ṣeré tẹ́ ẹ máa kọ́ tẹ́ ìmí à máa pariwo gidi àbí ab miracle kí la ní mo sọ tẹ́ ẹ máa pariwo gidi tẹ́ ẹ bá kọ́ọ̀mù tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ máa ṣeré léra yín kiri. Now we're talking about. ọmọ ogun iṣẹ́ yá ni àwọn ọmọ ogun aburú kan ìjẹ̀búlẹ̀ mi náà ẹ̀yìn ẹ̀gbá. Ọ̀pọ̀ now we are talking about daddy daughter in Christ. ẹ̀dẹ̀ ń bú wa wípé à ń tẹnu àbùkù lu body of Christ. Sister Ṣàkẹ́fà àbí ẹ̀jẹ̀ lẹ́sìrẹ́sì tẹ́fẹ́ ṣíà fún wa ṣe máa ń wojú dádì àbí bóyá for example ṣe ẹ̀yin obìnrin tẹ́ bá wà lọ́dọ̀ boyfriend ní normal boyfriend ó ní bẹ́ẹ̀ ṣe máa di boyfriend ní mú bóyá ẹ fẹ́ kọ́ọ̀mù ẹ fẹ́ pariwo oró ṣé ẹ máa ń di àwọn dádì yẹn mú bọ̀ àbí respect náà lẹ fi máa ń kọ́ọ̀mù lọ́dọ̀ àwọn dádì ẹ̀yin olórí burúkú àṣìírí rádaràdà ẹ̀ ṣé respect lẹ fi ń kọ́ ẹ̀ máa wá ṣe báyìí. Ibo sí o. Kọ́ǹgì ni pásítọ̀ máa fi kọ́ọ̀mù láàrin ṣe kéwì. Ǹjẹ́ bójú ṣe rí rèé tá a fi ń jobi lọ́jẹ̀dẹ̀ ilé kan náà dàrú yìí ní ẹni tó nífẹ̀ẹ́ ìyàwó wọn ní tọkàntara torí téèyàn ò bá nífẹ̀ẹ́ èèyàn ọ̀rọ̀ pé wọ́n ń ṣòkú òṣèkìní kò ní káwọn rárá ẹgbọ́n tán sọ pásítọ̀ tó wá ń fọwọ́ lálẹ̀ fún wọn wípé wọn ò gbúdọ̀ rí nǹkan báyìí láì ṣiṣẹ́ owó sí wọn lọ́wọ́ ẹ jẹ́ ń gbé wa wọlé ab miracle ẹ̀yin náà ni máa kọ́kọ́ gbé wọlé. àjẹpẹ́ ayé rẹ̀ gbogbo ẹ̀dá tó mí ẹ̀mí atẹ́gùn tí ó mí atẹ́gùn sínú tó mí jáde tó dẹ̀ rìn lórí ilẹ̀ tó bá ròbí sí yín ibi abálẹ̀ àtàwọn ọmọ ẹ̀. àṣẹ Èdùmàrè bàbá mi. ẹ̀yin lè máa lékè gbogbo wọn lágbára gbogbo wa la máa lékè wọn bẹ́ẹ̀ ni. lékè àwọn ọ̀tá yín ayé ò ní rí yín mú lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè. àbá ọ̀rọ̀ yìí wà pathetic. gan. wọ́n ti sọ́rí ń bì ṣe rí àwọn pípù yìí they are complete psychopaths from the number 1 to the least of them. ẹ máa wà wọn the first 3 wọn wọ́n parọ́ with arrogance. táwọn bàbá yẹn máa ń wọ àwọn bàbá yẹn pé báwo lèèyàn ṣe máa dàgbà tó yà at this age. ó ti mọ́ wọn lára ó ti di bárakú ni. ẹ máa parọ́ bí ọmọ kékeré ẹ. mo rí sọ́ọ́rì fẹ́gbọ́n yìí gan-an nǹkan tó ṣẹ̀gbọ́n yìí ni pé kálórì èmi ni ìjẹ̀bú òkè ń jòjò kí ló ń jẹ́ second marriage. ẹ̀gbọ́n ìgbọ́n ní lọ́ọ̀kì náà ọlọ́pẹ́ inú kan tán lò pẹ̀lú ìyàwó wọn yẹn ni wọ́n bá ti pa ẹ̀gbọ́n yìí náà. ó possible bẹ́ẹ̀ ni. to that extent. bẹ́ẹ̀ ni. mọ ní. òun náà wá fà yọ ń gbẹ̀yìn náà tó di pé ọkọ tó wá máa arrange wọn ta ló mọ̀ bóyá rí police ni àwọn tán ní pé kán wá arrest wọn àbí arrange police officers. These people they control the criminal world in our society in Nigeria. They are the murderers. They are the kidnappers. So àti pọ́n àwọn people yìí lé ju bó ṣe yẹ lọ àbí tán dẹ̀ burú sí ibi táwọn obìnrin wa náà dẹ̀ gbọ́n sí tọ́mọ ògbóró bá gbé ọmọ ó máa ní ẹ̀tọ́ ẹ̀ rèé yóò tiẹ̀ jówó mọ́tò ó máa yọ kó má tiẹ̀ níṣẹ́ àìyọ mineral àìyọ oúnjẹ á dẹ̀ yọ owó mọ́tò but àwọn pípì máa tún ṣe lọ́fẹ̀ẹ́ ni wọ́n á tún gbowó lọ́wọ́ àwọn obìnrin yìí. Thank you so much bẹ́ẹ̀ ni. very greedy people so kágbẹ́rẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wàhálà bá kọyàn
ìdùnnú èèyàn ni ó yẹ kí èèyàn máa dúpẹ́ lọ́dọ̀. tó máa dúpẹ́ tó bá fẹ́ gé ni lórí tó bá gbé ní fìlà lọ ọpẹ́ ni. ẹ ṣe bàbá. ikú tó bá pẹ́ ikú tó yẹ kó pààyàn tó bá ṣèyàn fìlà ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. bẹ́ẹ̀ni. ọ̀tá yín nìyàn ilẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó yẹn nífẹ̀ẹ́ yín. bẹ́ẹ̀ni. because before the spiritual the physical must take the things must take place in the physical realm. bẹ́ẹ̀ni. before metamorphosizing to the spiritual realm. tán bá lè capture yàn ní physical realm wọn lè capture yàn ní spiritual realm. ìyàwó yẹn náà gbẹ̀bọ̀dé. gbogbo bàtà tí ní kọ́ máa lọ yẹn wọ́n ti ń lára wọn náà confam nìyẹn so ẹ̀gbọ́n ẹ move on. wọ́n ti move on. ẹ ṣé thank you so much bàbá mi ní wá yín tì. ó lágbára. My position is not different from what my dear brother Tajo Alegbara wa lókè tí tán sọ. Ọlọ́run ti bọ́dà wa ní oko wàhálà wọ́n dẹ̀ ti yọ okùn tí ò dá kúrò lọ́rùn wọn. bẹ́ẹ̀ni. can direct ní ẹni tí wọ́n bá dòwò pọ̀ yẹn for him to have subject himself to all that kind of ridicule tí idiot ẹni pé kàn máa tún ìgbéyàwó ṣe kàn ṣe gbogbo nǹkan tó yẹ kàn ṣe yẹn. It shows that he truly loved that woman and he's ready to do whatever it takes to keep her. bẹ́ẹ̀ni. gbàgbà tí woman yẹn dẹ̀ ti wá sọ ibi tí tó ti sọ rẹ̀ dákìrì ìgbé tó máa júwèé tó máa gbà fi okùn sí lọ́rùn fún ọ kó yọ ọkùnrin yẹn kó yà yọwọ́ kí là ń kó ẹ kúrò láwo kó jẹ́ kó máa bá orí burúkú ẹ lọ. ìdájọ́ á dé bá wọn láìpẹ́ wọ́n máa ṣẹ̀sín tí gbogbo èèyàn máa bá wọn káàánú tán ni mọ̀bí tán ti forí kó náà. gbogbo ẹni tó bá ń dúró nídúró pé kí o máa dalé àwọn èèyàn rú all in the name of pé torí kí wọ́n take undue advantage wọn ìgbà yín wọn ò kí máa ń da àtúbọ̀tán wọn ò kí máa ń da wọ́n máa ń ráre kù ni wọ́n máa ṣòṣì kú ni. ṣáwọn pásítọ̀ ẹ̀ tiẹ̀ máa ń ro àtúbọ̀tán lórí àwọn ọmọ wọn ṣá ṣé wọ́n máa ń rò ṣá. ṣebí ẹni tí ò bá tí ì lo ìgbé ayé ọmọ ẹ̀ mọ́ ti ẹ̀ ni because ọ̀pọ̀lọpọ̀ wọn for the retainership of the power tó ń lò tán fi hypnotize àwọn èèyàn they would rather go and do anything wọ́n náà ti gbèsù wọ́n ti gba oúnjẹ jẹ lọ́wọ́ ẹbọra irúnmọlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn tó ń forúkọ Ọlọ́run bójú tá bá lè tu aṣọ lára ẹlòmíì nínú wọn pé kó bọ́ aṣọ kẹwò nǹkan tó fi tẹ́lẹ̀ ikùn suit tó gbé sókè ẹlòmíì nínú wọn wọṣọ òògùn sísàlẹ̀ abẹ́ aṣọ wá sí ṣọ́ọ̀ṣì ni oríṣiríṣi iṣẹ́ ibi láabi ló wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn Ọlọ́run máa tún wọn láṣìírí bọ́n ṣe ń bí náà ni. àmín ẹ ṣé mi ní wá yín tì thank you so much. ẹ jẹ́ máa pe ẹni ìwọlé sí ok God's favour ṣé wà ń bẹ́ẹ̀ mà. wà ń bẹ̀. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ìyá mi. ẹ kú iṣẹ́ o. yes ma. Ọlọ́run wà pẹ̀lú yín ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá lóun fẹ́ dojú ìjà kọ yín Ọlọ́run fúnra rẹ̀ á fi pẹ̀sìn. àmín. ọwọ́ wọn ò ní ká yín. àmín. iṣẹ́ yìí Ọlọ́run fún yín ẹ máa ṣe lọ Ọlọ́run á dẹ̀ tì yín lẹ́yìn. agbára Ọlọ́run Olódùmarè ti tì yín lẹ́yìn náà tó àwọn lójú máa tì. bẹ́ẹ̀ni. eléyìí tá a tún gbọ́ ní alẹ́ yìí ó tún gbẹnu tán. ó gbẹnu tán. bá a ṣe ń sọ oríṣiríṣi a ti rí i pé àwọn pásítọ̀ wa yìí òkúrọ̀ pátápátá ni wọ́n láti àgbàlagbà wọn gẹ́gẹ́ bọ́n ṣe sọ ẹ tó bá ń gbọ́ tẹsímọ́nì àwọn bàbá arúgbó yẹn ń gbà mí tó yẹ pé tẹ́yìn bá ní kílíù sí tẹsímọ́nì ẹ rí i pé irọ́ pátápátá ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. àtúbọ̀tán wọn mọ ìtumọ̀ ẹ̀ tó mo pìtì arákùnrin yìí. ó lágbára gan. nítorí pé ọpọlọ tó náà pè ní 419 òun ni most of these pastors náà fi ń ṣiṣẹ́ tán láwọn ń ṣe iṣẹ́ ọpọlọ náà ni. so tán bá dẹ̀ ti rí obìnrin tàbí èèyàn kan bó ìṣọkùnrin náà ni tán bá ti bá a lò pọ̀ mọ́ bá ti múùfù pẹ̀lú ẹ̀ tán ti rí ìwọ̀nba ọpọlọ tó ní wípé ọpọlọ ẹ̀ ó níwọ̀nba ibi tí ó wà intelligent mọ́ wọn á wọlé sí lára kò sí nǹkan tán ní ara tán ní ìdá. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn lórí ìyàwó arákùnrin yìí àti most women tí wọ́n máa fall victim or fall prey of these pastors intelligent wọn ó máa ń lò tẹ́báribári a rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé àwọn pastors yìí tó ń fẹ́ ṣerú àwọn kan wọ̀nyí fún tó yẹ pé nítorí pé wọ́n lè jára wọn gbà mo jẹ́ ọ̀kan nínú wọn
mo dẹ̀ ti rí ilé tó jẹ́ pé bóyá oògùn náà náà fi bá wọn sọ̀rọ̀ àwọn náà lọ fún oògùn mú àwọn but mostly ọ̀pọ̀ ni wọ́n máa ń lò. So arákùnrin yìí Ọlọ́run ti kó yín yọ torí mi ò rí ibi tán ti ṣègbéyàwó kìíní wọ́n tún ṣègbéyàwó kejì ṣé ẹ tún ti múra ìkẹta sà ó yẹ tún máa ṣe kẹta. So mo gbàdúrà wípé ẹ̀mí bọ́ sínú páńpẹ́ ọ̀tá o Ọlọ́run á wà fún dẹ́sẹ̀ ń jẹ́sí wọn. máa tó fẹ́ sọ̀rọ̀ tán ilé ìtẹ́ gbé wáyé. bẹ́ẹ̀ni. ẹni kí máa yẹ mọ yí lẹ̀ kó mọ yọ lọ́ọ̀lù. wọ́n máa dúpẹ́. ẹ mọ rísìn tí mo fi sọ bẹ́ẹ̀. kí ni rísìn bàbá mi. àìmọye àwọn tó ti padà nù bẹ́ẹ̀. kékeré ni nǹkan tẹ́yìn rí yẹn. ẹ sì mọ rí bàbá I'm telling you. àìmọye àwọn ó yí is a very long the man must have a clean heart. wọ́n ní inú mímọ́ ó máa ń yọ̀yàn nínú ewu if not so wọ́n plan fún láti pa kò work me. I'm sad torí yọmí ó ní wọ́n fẹ́ pa ẹ́ ó ní wọ́n rán fàṣẹ àbí kankan ó ló ṣí fìlà ẹ́ ó ló wá ń sọ fún wọn pé ṣé wọn ò rí ẹ dáadáa ni ó ló lọ fi ẹjọ́ ìkà ó ló jẹ́ fi wọ́n sílẹ̀ kó mọ bá tiẹ̀ lọ orí yọmí tó máa ń ṣe program bá tiẹ̀ ló sọ bẹ́ẹ̀. That man should thank his God kò ní ìdìbò lọ church kó yílẹ̀ kó ráwọn oníbàárà kó fún wọn ní nǹkan ẹni tó bá lè ràn lọ́wọ́ kó ràn lọ́wọ́ kó ra bọ́ọ̀lù láìpẹ́ lọ. bẹ́ẹ̀ni. wọn bá ti pa obìnrin wà yìí sí láti mú ẹ̀yin náà mọ̀ pọ̀kùnrin lọ́wọ́ they are very easy to get tó bá dẹ̀ ti get wọn báyìí àwọn èèyàn burúkú yìí ó tán ọmọ penetrate láti wọnú ilé yẹn ní straight tó bá yẹ pé àwọn ọmọ ẹ ti jẹ́ nǹkan tó ti di bí mílíọ̀nù ẹ̀kọ́ tó bá ti sálẹ̀ tí máa yẹn wọ́n bẹ̀ sí loot àwọn yẹn through their mother. bẹ́ẹ̀ni. wọ́n bẹ̀ sí ní ẹ̀sọ́ tí wọn that is what they are doing kò sí nǹkan tó ń ṣe àwọn old churches tó wà tẹ́lẹ̀ they don't do this like I'm in Canada now mo wọ́n attend the Baptist church mo wọ́n enjoy it if you don't need to tell me before I will say I want to spend my money there. bẹ́ẹ̀ni. very simple 2 hours ó kálukú ti lọ ilé ẹ̀kẹ́ tó lọ gan-an wọ́n ti gbé kọ́fì gbogbo ẹlẹ́ tó bá fẹ́ jẹ kó jẹ tó bá lè jẹ mọ́ ọlọ́tì ẹ̀ ó dáwó they don't want to know and at the end of the year you two you and US me I don't know before wọ́n ní gbogbo owó tó bá tó dá wọ́n á tó fún eré sí tó tó lè. bẹ́ẹ̀ ni ẹ máa fi fáìlì táàkì. I didn't know ẹ tó máa fi fáìlì táàkì. mo ní mo lé èmi ò bá yín lọ́jọ́ ti Nàìjíríà yín mọ̀ ẹgbẹ́ tó rábọ̀ lọ́ba tí ìṣòro jẹ́jẹ́ nígbà so ẹgbẹ́ ẹ̀tọ́ fún ẹ̀tọ́ fún àyẹ̀kọ́ ọmọdún pẹ̀lú owó àwọn náà ń gbọ́ wa. láti gbàgbé ẹ̀tọ́ bó bá ṣe kú báyìí náà ṣe mọ̀ fún ìyàwó ẹ̀ lọ́kọ straight wọ́n ṣe máa rí ìdìbò wọ́n ti sọ bí àgbẹ̀. ẹ ṣé bàbá mi thank you so much. ọlọ́run àdúgbò ọmọ tí ń lẹ́yìn o. àmì sà. kankan Ibrahim Traore ó ní tó bá pa òun ó ní wọn ò lè pa òtítọ́ tóun ti sọ. bẹ́ẹ̀ni ó ní for life láti ká mọ̀mọ́ rántí òun. bẹ́ẹ̀ni òótọ́ ni. kí ló wà ń bẹ̀ fún yẹn bẹ́ẹ̀. ẹ ṣé bàbá mi ẹ ṣé sà ẹ máa sẹ́ǹdì ẹ̀ tí n bá ti parí live video sí. I trust you tí n bá ní kẹ́ sẹ́ǹdì ti yẹ ẹni sẹ́ǹdì ẹ̀. ẹ má wẹ̀rẹ̀ mi náà máa sẹ́ǹdì tèmi sì tó rà nídìí owó lọ́ọ̀yà máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ ṣé sà ẹ ṣé sà. My hope of glory ṣe wà bẹ́ẹ̀ àbọ̀ mú nǹkan kan ẹ kàlẹ́. ẹ̀yin obìnrin ẹ lè máa ń da ilé irú ẹ máa jẹ́ káwọn pásítọ̀ kó máa tì í sọ́sùn kó máa tì í sósì kó máa tì í gbìrìgbìrìgbìrìgbì ìgbà tọ́kọ ẹ sọ pé kó má lọ sí ṣọ́ọ̀ṣì ẹ mọ́ kí ló tó òjókòó jẹ ṣé rìdíìn nìkan ló wà èmi ti kúrò rìdíìn mo dẹ̀ bọ́ sí ṣẹlẹ màá sọ short story kan fún yín mo máa lọ rìdíìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ now mo jẹ́ nìkan tó yẹ pé I wasn't like I don't have luck when it comes to men but mo bímọ mo á ní ẹnìkan tó súnmọ́ mi ìkan náà pásítọ̀ redeem tó wà ní church mò ń lọ ó wá jẹ́ lesson teacher àwọn ọmọ ẹ̀ bí yẹn ṣe lọ kọ́ àwọn ọmọ ẹ̀ yẹn bí ẹni tó súnmọ́ mi bá ní
ó máa ti bímọ ọkọ bàbá kan ọmọ ọkọ bàbá kan bí ẹ ṣe gbé bá pásítọ̀ èmi dẹ̀ jí láàárọ̀ Sunday kí n dẹ̀ lọ church fún wọn cast mo débẹ̀ ní pásítọ̀ bá ní kí n dìde ta ni pásítọ̀ ẹ̀ mo ní ẹ̀yìn ó ní òun kọ́ ni pásítọ̀ mi pé tí máa wá fi orí mi dá church òun máa ṣépè fún mi òun wá ṣe ó máa insult mi gan lọ́jọ́ yẹn ọ̀dẹ̀ ya gbé báàgì ọ̀dẹ̀ ya kúrò but ẹ̀yin obìnrin one thing tí mo hate nípa yín tọkọ yín bá ọkọ tó fẹ̀yìn sílé tó pè by Christ yín a sọ fún yín pé ẹ má débi báyìí mọ́ o ó yẹ kẹ́ jókòó ó yẹ kẹ́ ní òkè ní ní lọ ó wá fi ọwọ́ méjèèjì ẹ̀ ó wá fi kẹ́rù ẹ̀ kúrò nílé ọkọ ẹ̀ wọ́n tún ṣe ìgbéyàwó kejì fún ẹ ìtìjú kátà ní ìtìjú ìgbéyàwó kejì wọ́n tún ṣe é fún ẹ ó tún pàpà tún kẹ́rù jáde then that means yes ma you are not ready for marriage. The man just love you, you don't love the man. You are not ready for marriage. You want to listen to your pastor. So that kind of a woman, you not fit to be in a man's house. You should have sit down and then you should have listened to your husband. Hope the man has remarried because he deserves a good woman. That kind of a woman, you are not fit to marry. You shouldn't have gone out of your husband's house because of a pastor. Because of it. Is he your God? Is that pastor your God? Is he your maker? Your family even told you to live with him. He said, no, you can't live with him. You are a disgrace, Mama. I pray that God will forgive you because you left a gold, a man that truly loves you, a gold. You just ojusunu dustbin. You want to move gold here. You want to sunu igbo. So to any man to bá fún ẹ sìn tó bá lù ẹ́ nílùú bàrà tó fún ẹ létí lẹ́yìn ìfọtílọ́lá rárá gbà bẹ́ẹ̀. Má jáde wá o kó wá máa sọ pé justice for you kẹ̀ máa bú ẹ dáadáa torí wọ lórí kóòdù ńlẹ̀ tó lọ sọ́ọ̀lù ó dàrọ̀ sà. ẹ ṣé ìyá mi, thank you so much. mi ò ní wá ní tù ẹ ṣé. ẹ wo ṣẹ́rí kọ́lọ́n kó ṣàánú gbogbo wa kọ́lọ́n kó ṣàánú wa. àmì o káwa gan ṣàánú ara wa. ẹni tí irú nǹkan báyìí káwa náà ká ṣàánú ara wa bẹ́ẹ̀. ṣẹ́rí nígbà míì mi máa ń sọ pé mentality àwọn èèyàn àti allow wọn kọ́ brain wash orí wa. ní the sense that ṣẹ́rí àwọn nǹkan ìmí máa àdéhẹ́ pé kò right àwa fún ara máa wọ̀n pé kò right. Sí ẹ̀dá ọ̀nà dáàdi wa torí pé mò ń wá mílíkù. irú sí nìyí tí máa ẹ sọ ó ṣẹlẹ̀ sí èèyàn kan mi tí mo mọ̀ ládùúgbò wa. Bàbá yẹn bí ọmọ mẹ́rin ó dẹ̀ lọ sí church òun àti ìyàwó ẹ̀ wọ́n dẹ̀ ṣe ìgbéyàwó alárinrin. church wo náà ń lọ. nínú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí bàbá yẹn. church wo náà ń lọ. mẹ́ta ni ti pastor. ẹ̀dọ̀ church wo náà ń lọ. Yes, it's redeemed. Yes. Redeemed ni. Remember, it's redeemed. Bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ ibi tí redeem yẹn wà. ọmọ mi ẹ wò dádì dádì ẹ wò ẹ jẹ́ máa bọ́rọ̀ bọ́. báwo ẹ dúró kí nẹ́sọ̀tì tó jẹ́ ó ṣe báwo náà ṣe mọ̀ pé redeem ló pastor ló lọ́mọ mẹ́ta. ẹ ṣe dádì ṣẹ́rí màá yẹn pastor yẹn ó máa ń wá sílé wọn. okay. ìyàwó máa dáná fún un máa yẹn máa complain ó máa ṣeré wọ́n máa ṣàwàdà so along the line nǹkan kan wá ṣẹlẹ̀
nǹkan yẹn ṣẹlẹ̀ pé bóyá ọmọ yẹn sick so wọ́n ṣàní ó yá ẹ ṣe báyìí ìgbà tó máa ṣe test fún àwọn ọmọ yẹn mẹ́rẹ̀ẹ̀rin last born òun ni ọmọ bàbá yẹn ọ̀wọ́n mẹ́ẹ̀ẹ́ta tó dẹ̀ jágbà bàbá yẹn ó ti rán wọn lọ sí school. bàbá wa náà ṣe mọ̀ pé ọmọ redeem pastor ni ṣé wọ́n ṣe test ni. àṣírí tú ni bàbá. ẹ ọ náà là ń sọ báwo làṣírí ṣe tú. ẹ ṣe máa yẹn kọ́kọ́ rí ní conversation lòun àti ìyàwó ẹ̀ lórí fóònù. pé wọ́n redeem ara wọn. wọ́n yẹ jọ ń sọ̀rọ̀ conversation wọn pé but tó bá yẹ̀ pé kínní kò yẹ kó le tó level yìí pé kò yẹ kó. orí bètè aya ọlá ṣe wà ń bẹ̀. aya ọlá ẹ bá wa hàn múùtù alẹ́ ilẹ̀ ti kẹ̀ gan second marriage. ẹ kálẹ̀ sàmì mo pé mo wọlé o ẹ kálẹ̀ sàmì ẹ kálẹ̀ gbogbo ilé o mi ìfẹ́ mọ̀ pé mo wọlé bọ̀dẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ because ẹ má bínú o because ojú tèmi tún fi ń wo ọ̀rọ̀ yìí tún yàtọ̀. mo mọ̀ pé àwọn nǹkan mi wà tẹ́ pé a máa gbọ́ tó máa look so strange pé ṣé ó possible ṣá ṣé kìíní impossible because bí màá yẹn ṣe tó ṣe wà so gentle to that extent tó fi ní pé kó tó wà máa ṣe second marriage pé wọ́n ní pé lẹ́yìn ìgbà tó ti ṣe marriage tẹ́kù ti dànù tẹ́kù gbogbo family ìjókòó then this second marriage none of the family members were there both his side and the wife side. So ó look somehow. Then number two àmọ́ kó tó ṣẹlẹ̀ ẹ má bínú o láàrin wọn deeply because there is more to this than what we are saying to me o I'm sorry bébí ṣe ń wojú yẹn wò pé ṣé kò ṣe pé nǹkan míì tún wà tó ju nǹkan tí bàbá ìwà sọ lórí ibi báyìí lọ because ó ní agbójú ẹnìkan dáná nígbà mi àgbà òṣìkà ni. ẹ mọ̀ pé lórí péjì títí wa alleged ni bẹ́ẹ̀ ni. man that we have business with and he has explained himself but àwọn nǹkan bí mo ṣe sọ àwọn nǹkan bí wọ́n jẹ́ kó máa ṣẹlẹ̀ tẹ́ pé a máa wò pé ṣó possible which is possible because nǹkan tó ń ṣẹlẹ̀ ní pẹ̀lú àwọn pastors yìí it is well ó look so strange ó look so unbelievable. bẹ́ẹ̀ni. but ó possible kò ṣẹlẹ̀. pé kí wọ́n tún ìgbéyàwó ṣe àwọn ọ̀dẹ̀ làwọn máa kọ list ìyẹn òjò nǹkan tí wọ́n lè parọ́ fún ìyẹn òjò nǹkan lè parọ́ fún sí ìsọ pé gbogbo evidences wedding wọn and everything wà ń bẹ ẹ ṣé ìyá mi ní wà ní ti thank you so much ẹ ṣé àgbà òkùnkùn nìtàn lórílẹ̀ gbogbo àná làjọ ń fàjà nice look ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni o ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ìyá mi. ṣé ti rí nǹkan tó ń fẹ́ sọ lórí issue woman yẹn gẹ́gẹ́ bí màá yẹn ṣe sọ wọ́n ní novice níyàwó yẹn ló kó wọn kankan nígbà tó fẹ́ ẹ máa ẹni tó wà expose. ṣó wá ṣe ṣe pé kí pásítọ̀ gbé wọn ń trábàyè ètò tó lágbára. kò wà expose bí knowledge ẹ̀ kò kún mọ́ tó because kò tí ṣe expose kí ọkọ ẹ̀ tó fẹ́ bí ó ṣe sọ bí pọ́n ọlọ́dún virgin lọ ọlọ́ṣẹ́ kìíní kò tí wà expose kò tí experience òun ló jẹ́ kó hùwà bẹ́ẹ̀ yẹn ń tèmi o because most of wọn obìnrin mi ọgbẹ́ pastor sórí ọgbẹ́ gbogbo nǹkan tó yẹ kó ṣe ọmọ fees behind pastor lọ́mọ àbísí máa ṣe because tí òyìnbó bá lọ church kó fi ọgbọ́n orí ẹ̀ kó fọgbọ́n orí ẹ̀ lọ sí church kò ṣe kókó ọ̀ máa lọ gbogbo nǹkan tí pastor bá ti sọ fún wọn ló máa rí mu. ẹ ṣé ìyá mi. nítèmi o èmi mo lópinion tí pastor bá kọjá 12 mo gbé báàgì mi mò ń lọ lé ni ìjọ tó yẹ pé meeting mo jẹ sọ reason why tí mo fi ń ṣe bẹ́ẹ̀ mo ní Ọlọ́run kóló ẹ̀mí mímọ́ ní àkókò tó ń kúrò ó dẹ̀ lọ ó tábà sọ pé tẹ́lẹ̀ máa dé ó ti wà bí tábà ní 12 lè máa kúrò ó ti kúrò. ẹ dúró náà mo fẹ́ béèrè kankan ẹ dúró náà chọ́ọ̀chì wo lẹ́yìn lọ. CAC ni o. CAC ṣe máa lọ níjọ́ Sunday yìí. CAC ní Naija CAC ní Naija. ẹ ní sùúrù. ọ̀dìgbà tí mo ti débi. ok ẹ lọ mọ́. àjọjọ àtijọ́ because ojú tí mo fi ń wò mo kọ́ wá wò pé kí ló dé Nàìjíríà ṣáàgọ́ ni. ẹ mọ reason tí mo ṣe ń béèrè ẹ mọ reason bí mo ń béèrè. Kí ni reason.
níbi tí àwa Christian parents burú dé wọ́n tún ṣe ẹ̀sọ́ ilé ìkalẹ̀ ní òyàjò ni mo ṣe fẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ náà gbéran yẹn wá àwọn ọmọ wa táwọn lọ sí high school ọdún 6 náà máa lò tí wọ́n bá dé SS3 yàjò bí ẹni Gomez tí wọ́n bá wá dé SS3 they are expected to write 9 subjects ní WAEC or GCE ṣé mo ṣe make sense? bẹ́ẹ̀ni. no ọmọ mi wà gbogbo wa kọ́ la ní the same learning rate ọmọ mi lè ṣe lẹ́ẹ̀kan kó mu ọmọ mi lè ṣe lẹ́ẹ̀mejì kó mu ṣùgbọ́n mi tí ì rí bi tí ọmọ kankan ti ṣe WAEC lẹ́ẹ̀mẹ́sàn wípé ọdún yìí ó mú maths next ó fẹ́lì yòókù next year ó mú English ó fẹ́lì yòókù third year ó pass physics ó fẹ́lì ó yẹ yín tí mo ń sọ. now I expect pé láàrin ọdún méjì kí wọ́n ti ka gbogbo nǹkan tí wọ́n wà gbogbo topics yẹn ẹ wo bíbélì ṣé ẹ ní mo ṣe rí péréte yìí àwọn kan ti wà nínú ìjọ for the past 50 years wọ́n ti kà tán rí ẹ wá mọ ibi tí wọ́n sọ sí the steadfast love ọ̀kan ní the word of God His mercy never come to an à ń ṣọ́ọ̀ṣì nínú ìbànújẹ́ nínú òṣì à ń ṣayọ̀ nínú òṣì they are new every morning great is thy faithfulness ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yẹ iye wọ́n wá ní pé ẹ jẹ́ kí bàbá Adébóyè wá ka bible verse kan lọ́dún yìí tó bá di ọdún tó bá di lóṣù yìí tó bá di oṣù tó ń bọ̀ wọ́n tún sọ fún yín pé the same bible verse ó tún yàtọ̀ sí tí wọ́n sọ ní last month. It is just a cycle of psychotic breeding. Kí ni mò ń sọ fún yín ni wípé ẹ jókòó yín sílé ẹ kọ́kọ́ mọ̀ béèrè lọ́wọ́ ara yín wípé kí lẹ wáyé fún ganan wípé kí wèrè kan tí ó kàwé kó mọ̀ gbé yín tàbáyé bó wá bá wá kàwé gan kí wèrè kan tí ò fẹ́ ṣiṣẹ́ kó máa mú ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ bí erin kó máa mú yín bùn kẹ́ má lè jẹun bí erin kẹ́ mọ̀ jíjẹ rírí. Bàbá kan sọ fún mi ní 2 years ago in the course of this liberation fight ó ní Mr. Rotimi mo dẹ̀ ń sunkún odidi èmi tí mò ń ti ṣe mò ń kówó fún ṣọ́ọ̀ṣì ọmọ mi wá délé ó ní dáàdì ẹgbẹ́ àwọn ẹja kan ń gbénu agolo do you know the meaning pé Saliu àwọn ẹja ògbénu agolo geisha àti Titus ni ó nígbà tí àwọn tó máa wá lọ ra kí lélẹ̀ tó máa ń pẹlẹbẹ yẹn náà Titus nígbà tó máa gbé délé Etus ni wọ́n kọ sí mo ní Etus ni ìyàwó Titus láàrin ọdún kan àwọn àti ìyàwó wọn pawọ́pọ̀ wọ́n ti gbé ilé dé lintel so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣépè fún mi wípé ó fi lè báyìí ní iṣẹ́ ìjọba ló ń ṣe àwọn tó ń gbàdúrà fún wa lórí ètò ìpọ̀jẹ̀ yìí tẹ́ ẹ̀ ṣépè lọ tí ewúrẹ́ wa bá dẹ̀ bójú wẹ̀yìn báyìí à ń fèpè félépè yín ni tí báyìí pé bóyá a ṣe èrè èèyàn ní gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wà lórí ìjọ káàkiri ẹ̀yin olórí burúkú yìí tí n bá pè yín láṣẹ èrè àwọn kan sọ wípé Rótìmí àgbàlagbà ni wọ́n èmi kọ́ ni mo pè wọ́n bá báìbù yín náà ni báìbù yín ni ó ní ó torí pé a ṣe èrè kú ọrọ̀ jọ nígbà tí ò mẹ́ni tí ó lò bóyá kẹ́ ẹ jẹ́ ká jọ kà á Lúùkù 12 ó tún wà ní Psalm 36 kí lórúkọ ẹ̀ náà Psalm 36 ó wà bẹ́ẹ̀ náà ẹ wá kú ọrọ̀ ayé yẹn jẹ títí nífẹ̀ẹ́ gbọ́ bí báìbù sọ pé tó bá tún ṣiṣẹ́ ni o tó ṣiṣẹ́ owó ẹ̀ ó wá ń kú ọrọ̀ yẹn jọ ẹ̀yin olórí ibù ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ ṣàbọ̀ ẹ wo tẹ́ fi báyé àwọn èèyàn jẹ́ how can people continue to believe this? àwọn bàbá tó gbà á nítọkàntara wọn ò fi kọ́bọ̀ èló náà fi sílẹ̀ lákàǹtì ẹ̀yin bàbá Adébóyè ọ̀rọ̀ ti kàn yín ẹ̀yin bàbá Oyèdépò bàbá Kúmúyì
kọ̀yà ọ̀rọ̀ ti kan gbogbo yín. Bàbá Ezekiah, bàbá ẹsẹ̀ Ọládélé, ọ̀rọ̀ ti kan gbogbo yín ẹ̀gẹ́ lẹ́ni. Èló làwọn bàbá Orímọládé, èló ni bàbá Kídayọ̀mí, èló ni bàbá Ayọ̀ Babalọ́lá 1930, èló làwọn bàbá ìfisílẹ̀ lákàntì ẹgbẹ́ jáde ẹja rí náà.